Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, wípé ẹ káalẹ́, ẹ káàsán, etí tẹ́ fi gbọ́ wa kò ní dí o. Bákan náà, ojú tẹ́ fi rí wa ò ní fọ́. Vision 2025, ìran 2025 la tún mú wá fún yín yìí o. Ó ti bẹ̀rẹ̀ sí ní jáde. Bẹ́ẹ̀ ni o, ìran yẹn kí òkì. Tẹ́ bá gbọ́ strong prophecy, bẹ́ẹ̀ ni ìran tó lágbára lórílẹ̀‐èdè Yorùbá, lórílẹ̀ Yorùbá àti Nàìjíríà, pàápàá jùlọ lórí Queen Naomi àtOríyọmí Hamzat ni o. Ìran yìí lágbára, tá a wá ló sọrú ìran báyìí jáde. Bí kò ṣe wòlíì ni, wòlíì Kàsálí, wòlíì Kàsálí ni o. Òun ló gbé wa débẹ̀ lórí ìran 2025. Ẹ máa bá wa ká lọ. Ó ní àṣẹ 2024 ẹ sì jẹun ẹ yó. Ṣé bá ṣe ń sọ pé 1:1 tó túmọ̀ sí pé jẹ̀kan láàárọ̀ má jẹ tọ̀sán jẹ talẹ́. Ó ní ṣùgbọ́n ṣe rí 2025 yìí, ó máa láòdù gan, tó túmọ̀ sí pé tẹ́ ẹ̀ bá múra ebi apá pápá ìjàwó inú gàtà Àlàjí Ọ̀fà níbi tá à ń bá lọ yìí. Ó ní ṣe rí Vision 2025 yìí níbi tí à ń bá lọ yìí. Tẹ́ ẹ bá rọ́mọ kékeré tó gbé ráìsì dání ẹ lè mú níbi tí ebi máa fọ́ ojú everybody dé. Èmi kọ́ ni mo sọ o, wòlíì Kàsálí ló sọ o. Ó ní ibi tí ebi ń bá lọ lórí everybody, àfi k'Ọlọ́run kí ó ṣàánú wa ní lórílẹ̀‐èdè yìí. Wòlíì ti jẹ́ kó yé wa wípé ká kún fún àdúrà gidigidi o ní ìlú Èkó, ìyẹn tó jẹ́ ilẹ̀ wúrà fún Yorùbá, tó jẹ́ ilé kápẹ́ ní ilẹ̀ owó fún Yorùbá. Nítorí àwọn kan ti lúgọ síbẹ̀ tó yẹ pé wọ́n ti bà á jẹ́. Àwọn kọ̀lọ̀rọ̀ sí èèyàn tó jẹ́ wípé afẹ́ ajẹ máfẹ́ ayó ló pọ̀ jù nù wọn. Kódà bàbá yìí jẹ́ kó yé wa wípé ká múra gidi o ní oríta sóríta, ìyẹn bus stop by bus stop, garage by garage, wípé kí wọ́n múra gidigidi nítorí ìjà ayédè kan sì máa bẹ́ sílẹ̀ ní àwọn bus stop by bus stop, bí àwọn gáràjì yẹn níbi tí wọ́n ti ń wọkọ̀. Tó dẹ̀ jẹ́ pé ìjà eléyìí ó kúrò ní wàsá, ìjà tó máa di tó máa fa paná, tálàdà máa má dà, tó nígò máa mú ìgò. Bẹ́ẹ̀ ni ó ní ká gbàdúrà lé lórí. Ṣùgbọ́n ó ṣe mọ̀ pé ìran kan tún jáde tó tún múnú mi dùn. Bẹ́ẹ̀ ni wọ́n ní ṣe rí gbogbo àwọn tó ń ṣe agbódegbà, gbogbo àwọn tó ń ṣe alátìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí, fún àwọn fún àwọn tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ láabi, wípé àṣírí wọn máa tú o. Gbogbo àwọn agbódegbà pátápátá láṣírí wọn máa tú. Ṣùgbọ́n àwọn ìjọba wa kọ́ má ṣe níṣe wípé wọ́n daṣọ bò ó mọ́lẹ̀. Nítorí tó bá ṣe bẹ́ẹ̀ daṣọ bo orú ẹ̀ mọ́lẹ̀, wọ́n ní tìran wọn ni wọ́n á fi jẹ̀yà ẹ̀. Ìran tó kí ni, ìran tó heavy, wọ́n ní tìran wọn ni wọ́n á fi jẹ̀yà o. Nítorí pé Ọlọ́run ẹ̀san ti dé láti ṣèdájọ́ wọn. Ṣé wá rí, bàbá yìí tún jẹ́ kó yé wa o. Ó ní àti tẹ̀síwájú orílẹ̀‐èdè Nàìjíríà yìí ó lọ́wọ́ ìjọba ló wà. Ó ní ọwọ́ ìjọba ló wà pé tó bá fẹ́ tí ìjọba fẹ́ kí ìtẹ̀síwájú ó bá orílẹ̀‐èdè yìí, wọ́n ní kó gbájúmọ́ iṣẹ́ àwọn baba ńlá baba wa. Ọ̀rọ̀ ni o. Kí wá ní iṣẹ́ àwọn baba ńlá baba wa yìí bí kò ṣe àgbẹ̀ àroko bọ́dúndé o. Bẹ́ẹ̀ ni wípé kí wọ́n gbájúmọ́ dáadáa, nítorí wípé bí bẹ́ẹ̀ kọ́, ratio ebi tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ṣe rí àpẹẹrẹ tó ṣojú àwọn táwọn ń rí ni wípé ebi á fọ́ ojú everybody. Ó ní lọ́wọ́ yìí
tí wọ́n bá tètè gbájúmọ́ àgbẹ̀ láti ilẹ̀ ó ṣeé ṣe o kí ebi dá bàtà sí Nàìjíríà lára. Bàbá yìí tún wá fi àmọ̀ràn sí oníṣẹ́ rí lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo ọmọ Yorùbá ìbádára kẹjá tẹ̀lé àmọ̀ràn yìí. Ó ní bí ó bá ṣeé ṣe kó ní kálukú máa ti ilé ẹ̀dá oko kò pọn dandan kó jẹ́ in a large scale o ó ṣeé ṣe kó jẹ́ èyí tí ìwọ àti ìdílé rẹ ó jẹ lásán. Nítorí wípé kódà tó bá ṣe é ṣe ni gbin ata kálátà ó gbata kó ní ìrẹsì ó gbìn ìrẹsì kélélùbọ́ ṣe tiẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ó ní ìyàn ebi yóò mú lórílẹ̀‐èdè yìí. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì ibẹ̀ ni wípé ṣé rí bí ìsọ̀ ata ibi tí wọ́n ti ń gbé ata wá sórí ilẹ̀ Nàìjíríà níbi tí wọ́n ti lọ kó ata wá wọ́n ní tó bá tásìkò kan ẹ ò ní gbọ́ pín ata níbẹ̀ rárá ata ò ní jáde níbẹ̀ tó lè jẹ́ pé wọ́n máa di lọ́wọ́ èmi fúnra kó má jẹ́ wèrè àwọn Fúlàní ètò ni. Wọ́n ní kódà níbi tá à ń bá lọ yìí ata nìkan kọ́ ló máa sáré o kódà ẹ máa interpret òyìnbó àlùbọ́sà tì ẹ máa interpret ẹ̀ tì nídìíwé bí àlùbọ́sà ṣe máa gbére tí ó ṣe sá eré. Wọ́n ní àlùbọ́sà máa gbéra sókè fúdìí èyí gbogbo ọmọ Yorùbá ẹ lọ máa múra sílẹ̀. Bẹ́ẹ̀ ni Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ gbọ́n táwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ ni ọ̀kan ló ní kí ìjọba Nàìjíríà ó jẹ́ kó ṣí bọ́dà Kútọ́nù ni so that oúnjẹ á lè máa wọ Nàìjíríà. Bẹ́ẹ̀ ni oúnjẹ á lè máa wọ Nàìjíríà ebi ò ní pa Nàìjíríà kú. Ibẹ̀ lọ́kàn ti sọ̀rọ̀ oníṣẹ́ rí bó ṣe wà yìí orílẹ̀-èdè Nàìjíríà àti sórí rẹ̀ ọwọ́ ìjọba ló wà pọ̀ parọ́. Ẹ wo Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ wo ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká gbọ́ ìkìlọ̀ nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní 2025 yìí ìgò hot wọ́n ní ìgò hot ni o ìgò hot gidigidi àfi k'Ọlọ́run bá kó ṣàánú wa ó ga o. Gbogbo ọmọ Nàìjíríà ẹ wo ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó dún gbàgàm ẹ jẹ́ pín wọ gbòòrò ayé pé 2025 yìí ìwọ má dira o tó o bá dira ikú pa ẹ́. La fi sọ fún yín pé a ó máa bẹ̀ ọ́ bí ẹni bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà gbogbo ẹni tó bá mà láò ní dé ohun mà láò ní dé bá. God bless Yorùbá Nation ó dàbọ̀.